Yeah, Òjó kí ló ṣẹlẹ̀? Mo lọ sí Adó láàárọ̀ yìí ni, then from there mo lọ kó seedling minana mo kó wá sí oko ọ̀rìn bíi ní etí ẹ̀rọ bíi ní bíi 3 crops níbẹ̀. Getting to the place 200 pieces ní so mo ń kó sílẹ̀ mo kàn rí àwọn méjì wọ́n gba ti ojú ọ̀nà wọlé tí mo ṣe rí wọn mo ti mọ̀ pé mo ti wọ wàhálà láàárọ̀ yìí. Next tí máa rí ìbọn lọ́wọ́ èèyàn kan then àdá lọ́wọ́ ẹnì kejì ẹ̀yìn tí máa padà báyìí mo ráwọn mẹ́rin míì with AK-47 mo wò pé wàhálà ti dé láàárọ̀ yìí. So ìgbà táwọn méjì yẹn máa dọ́dọ̀ mi wọ́n ní kí n lie down flat mo dẹ̀ lie down. First question táwọn kọ́ máa béèrè lọ́wọ́ mi pé àwọn tó wà lẹ́yìn bẹ́ẹ̀ kọ́ àwọn òyìnbó tó ń ṣiṣẹ́ ogun bíbá yìí àwọn náà béèrè lọ́wọ́ kọ́ béèrè mo dálejò lèmi o èmi ò mọ anybody pé nǹkan tí mo kó wá sí bíbá yìí lélẹ̀. Next question tó máa béèrè èló ló wà lọ́wọ́ mi ibo lówó wà mi ò lówó dání bọ̀ mo sáré wọnú mọ́tò mo dẹ̀ 4,500 tí mo pàdé bẹ́ẹ̀ mo ní láti kó fún wọn mo ní láti spare our lives. So ìgbà táwọn dẹ̀ ṣe wọ́n ṣáà groom wọ́n lọ sókè lọ sósàlẹ̀ haúsá náà sọ mi ò dẹ̀ gba haúsá at the end of the day wọ́n ṣe release bullet kan nìyẹn gbà dẹ́sì báyìí wọ́n wá ní ok wọ́n ṣe kóra wọn nìyẹn tó ṣe lọ bọ̀ inú mọ́tò mi gbogbo inú mọ́tò náà ṣáàṣì àdẹ́ wọ́n yọ bátìrì fóònù mi wọ́n láti yọ bátìrì fóònù mi dẹ̀ wọ́n yọ bátìrì fóònù màmá náà in order not to call wọ́n dẹ̀ lọ so àwọn tó ń bọ̀ látoko tán pàdé wọn wọ́n release ìbọn sáwọn yẹn ọlọ́run ló ṣàwọn yẹn wọ́n ṣàráyè escape kó tó di pé wọ́n gba tọ̀nà oko lọ they are 7 ìbọn 7 then àdá pẹ̀lú èèyàn kan. Iṣẹ́ yẹn ṣẹ̀ ṣẹlẹ̀ ń sìn. Ó ṣẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ní Wednesday 22 June 2022 ní Ọ̀rìn Èkìtì. O dúpẹ́ fọlọ́run. Òjó kí ló ń jẹ́ jàre? Àìná Vincent Fẹ́mi lórúkọ. Àìná Vincent Fẹ́mi mọ́mì kí lórúkọ ti yín? Àríbá sóyè Adéyẹmí. Orí mi bá